إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله تعالى أما شيء علي لوري ترى أيسر الشروح على الدروس المهمة لعامة الأمة. أيسر الشروح تمارني علي إلي تيوفين رانجو لوري الدروس المهمة، لوري ترى سنقني الدروس المهمة لعامة الأمة. àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ṣe kókó tó ṣe pàtàkì fún àwọn mùsùlùmí, fún àwọn àlùmọ̀, fún gbogbo àwọn àlùmọ̀ lápapọ̀. للإمام المجدد ابن باز رحمه الله تعالى، سألت أن تشترى الدروس المهمة هنا الإمام ابن باز رحمه الله تعالى، تيامر كمسي عبد العزيز ابن عبد الله ابن باز عليه رحمة الله. أنت يوشي أيسر الشروح هنا شيخنا أبو عبد الله محمد المصنعي وفقه الله تعالى. ففاتي أروكوانجا أبو عبد الله المصنعي، كنيا وني أبو عبد الله أروكواني محمد المصنعي ننا وآفا يمن، كي الله سبحانه وتعالى كي أبوا شو. فلينا أعني بسم الله الرحمن الرحيم. المقدمة: الحمد لله الفتاح الوهاب، الحمد لله الفتاح الوهاب الكريم. وفي أقف الله سبحانه وتعالى، وإن بقوا pátá tí Allah subhanahu wa ta'ala ní ṣe. Ọba al-Fattah, ọba al-Wahhab. Al-Fattah òun ni ọba eléyìí pé a máa ṣílẹ̀kùn oore fún àwọn ẹrú rẹ̀, a máa ṣílẹ̀kùn àwọn nǹkan tó bá ti tì pa, a máa ṣe fún àwọn ẹrú rẹ̀. Bákan náà, al-Fattah a tún máa sí al-Hakam, ọba tí máa dájọ́ láàrin àwọn ẹrú rẹ̀. Al-Wahhab, ọba tí máa bùni ní nǹkan, ọba tí máa fúnni ní ẹ̀bùn. ó tún wá jẹ́ al-Karim, ọba alápọ̀nlé. wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Lẹ́yìn náà wọ́n ní pé àwọn jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa fi jọ́sìn fún àyàfi Allahu subhanahu wa ta'ala, ọba tí kò ní orogún. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. lẹ́yìn náà wọ́n tún jẹ́rìí pé dájúdájú Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ẹrú Allahu ni, bákan náà òjíṣẹ́ Allahu subhanahu wa ta'ala iná ni, sallallahu alayhi wa alihi wa sallam. Ó di pé mo join.
صلى الله عليه وعلى آله وسلم. فكي إكاتي ولا الله سبحانه وتعالى كي وما باء النبي صلى الله عليه وعلى آله وسلم. فاني أما بعد لن وابنا يعني فهذا شرح مختصر على كتاب الدروس المهمة. فاني إليني على كوكور على شوكي لوري ترى الدروس المهمة أو إذا لك إلي تشي باتاكي لإمام الدنيا وشيخ العلماء إليتي أفا تيوانش إمام الدنيا aṣíwájú gbogbo ayé pé aṣíwájú àwọn mùsùlùmí ní àsìkò wọn wa shaykhul ulama tó tún wá jẹ́ àáfà àwọn olùmọ̀ àgbà ni wọ́n tún jẹ́ fún àwọn olùmọ̀ wa mujaddidi asri bákan náà àwọn reformers ẹ̀sìn ní àsìkò wọn àti wọ́n wá tan ìmọ̀ tawhid tí wọ́n wá tàn ká láwùjọ tí wọ́n wá tan ìsìn ká lẹ́yìn ìgbà tí ó ti kú tàbí lẹ́yìn ìgbà tí ó ti fẹ́ kú tán. al-allamah ibn Baz rahimahullahu ta'ala àfàgbà eléyìí tí wọ́n ṣe Ibn Baz tí gbogbo ayé mọ̀ sí Ibn Baz Ibn Baz kí Allah subhanahu wa ta'ala kí ó bá wa kó bá wa kẹ́wọ̀n. wọ́n ní wada'tuhu munasiban li'ammatil ummah. àwọn kọ sharhu yìí àwọn kọ àlàyé yìí àwọn ṣe ní nǹkan tó yẹ pé yóò ṣe àǹfààní yóò sì bá gbogbo àwọn àlùmọ̀ pátá yóò bá wọn gbogbo èèyàn pátá yìí náà yóò bá wọn ọmọ ìkéré ni àgbàlagbà ni ẹni tó ti tẹ̀síwájú nínú màní abẹni tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa Islam yóò bá gbogbo wọn mu. Mukhtasaran wa sahla wọ́n ṣe ní ṣókí wọ́n láwọn ṣe ní ṣókí ó sì jẹ́ nǹkan tí ó ṣe kéde tí ó rọrùn àwọn ṣe ní nǹkan tó rọrùn liyatanasaba ma'a at-tadrisi fil masajidi tilwa as-salawat láti jẹ́ pé yóò jẹ́ nǹkan tí ó bá mu láti máa kọ́ àwọn èèyàn nínú mọ́sálásí tó kó bá lè bá mi máa kọ́ àwọn èèyàn nínú mọ́sálásí lẹ́yìn àwọn ìrun wákàtí márààrún tàbánkì. wọn wa kadhalika wọ́n ní bákan náà mutala'iman ma'a sighari sinni wal a'ajim àwọn tó ṣe nìkan tó pé yóò tó bá àwọn ọmọ kéékèèké mu àti àwọn tí wọn kì í ṣe lárúbáwá bi suhulati ibaratihi so látara pé àwọn gbólóhùn rẹ̀ táwọn ló ń bẹ láti fi ṣàlàyé rẹ̀ àwọn gbólóhùn tó rọrùn iná ni. wọ́n ní fama kana sawaban famin Allah eléyìí tó bá wá bá mu tó bòdòdó mu nínú in táwọn kọ lálàyé lórí tírà yìí so láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala iná ló ti wá Allahu jalla wa ala òun ló fi wọ́n ṣe kòńgẹ́ òdodo náà walahu alhamdu wal minna so gbogbo ẹ̀yìn àti oore àti ìtanilọ́rẹ̀ tí Allah subhanahu wa ta'ala ní ṣe. wa ma kana min zalalin fa astaghfirullah ta'ala èyí tó bá wà ń bẹ̀ tó jẹ́ àṣìṣe àfáàní àwọn ṣe kí ni àwọn tọrọ àforíjì lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala lórí rẹ̀. wọ́n ní wa as'alullah subhanahu an yaj'ala dhalika khalisan liwajhihi wọ́n láwọn bí Allah subhanahu wa ta'ala kó ṣe àlàyé kó ṣe ní nǹkan tí pé yóò jẹ́ nǹkan tí àwọn ṣe láti fi wojú rẹ̀ Allah subhanahu wa ta'ala nìkan. wa an yakfiyana sharra kulli hasidin wa mu'anidin wa mariqin kó sì ṣọ́ wa kó tó wa kó ṣọ́ wa kúrò bí aburú gbogbo ẹlẹ́gàn gbogbo ọ̀tá òdodo gbogbo àwọn tí wọ́n ti gúrí kúrò lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tí wọ́n máa bá wọn ẹni òdodo tí wọ́n máa bá wọn ṣọ̀tá tí Allah subhanahu wa ta'ala kó là wá kúrò bí aburú wọn. àwọn tẹ́ pé àtàwọn tẹ́ pé wọ́n á máa ṣọ́ àṣìṣe àwọn olùmọ̀ káàkiri tó tẹ́ pé tí wọ́n bá ti kọ tírà kan wọ́n wọ́n káti ẹ̀rí gbólóhùn kan tá a fi gbámú kárí gbólóhùn kan tí a máa gbé káàkiri nípa rẹ̀ tá a fi ṣọ́ àwọn èèyàn lára kúrò lọ́dọ̀ rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó là wá kúrò bí aburú rú àwọn ẹ̀dá báyìí. wa hasbunallahu wa ni'mal wakil so Allah subhanahu wa ta'ala ó tó wa ó sì tó ní ẹni tí èèyàn máa ń fara tì tí èèyàn máa ń gbára lé wala hawla wala quwwata illa billahi al-ali al-azim illa billahi al-azim kò sí agbára kò sí
agbára kankan fún wa àyàfi in tí Allah subhanahu wa ta'ala tí ó bá fi agbára wa ká. wọ́n ní katabahu abu abdullah al-masna'i ẹni tó kọ òun ni abu abdullah al-masna'i ní jumada al-ula ní ọdún 1434 so ní darul hadith ní ma'abar yani Yemen náà ni wọ́n ti kọ tírà yìí. سلينا وابونو مقدمة ونو ترى يعني الشيخ ابن باز رحمه الله تعالى بيبي عشان لوجو سكرين سؤال الشيخ ابن باز واللي لي تو لوكي على يلي تي افاموا وني هو انسالي تي وان كو pẹ̀lú black so de pé wọ́n kọ fa ìlà red náà láti fi dá ọ̀rọ̀ الشيخ ابن باز سلينا مواشي على يسي أعباره. بسم الله الرحمن الرحيم أفا بركلو بسم الله الرحمن الرحيم أفا أبو عبد الله المصنعي حفظه الله تعالى وني ابتدأ بالبسملة أفا بركلو بسم الله اقتداء بكتاب الله عز وجل وسنة نبينا محمد صلى الله عليه وسلم وبركلو بسم الله الرحمن الرحيم lẹ́ni tí ó ń fi tírà Allah subhanahu wa ta'ala ṣe àwòkọ́ṣe bákan náà súnà nàbì sallallahu alayhi wa ala alihi wa sallam. tàbá wo al-Qur'an a rí pé nǹkan ọkọ̀ táwọn kọ́rí tàbá gbé láti bẹ̀rẹ̀ láti suratul Fatiha òun náà ni bismillahi ar-rahman ar-rahim. bismillahi ar-rahman ar-rahim òun náà ni nǹkan àkọ́kọ́ tí àkọ́kọ́ rí. so bákan náà wọ́n tún ṣe eléyìí lẹ́ni tó wà àwòkọ́ṣe súnà nabi sallallahu alayhi wa ala alihi wa sallam haythu kana yaftatihu rasailahu bil basmala torípa nabi sallallahu alayhi wa sallam ó máa ń bẹ̀rẹ̀ àwọn tírà rẹ̀ àwọn rasailu rẹ̀ àwọn letters èyí tó máa ń kọ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahi ar-rahman ar-rahim. ونقل ابن حجر في شرح حديث إنما الأعمال بالنيات الإجماع على استحباب افتتاح المصنفات بالبسملة. وأفاوى ابن حجر العسقلاني رحمه الله تعالى وبإجماع وبأقوى علماء وصيب أن علماء lórí pé mustahabu ni nǹkan tó da nǹkan tó tí wọ́n fẹ́ ni kí èèyàn máa bẹ̀rẹ̀ tírà tí èèyàn bá fẹ́ kọ tí èèyàn máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bismillahi ar-rahman ar-rahim. wọ́n ní wa'lam ayyuha al-muslim wọ́n ní wà lọ́mà ìrẹ́ mùsùlùmí al-karim alákùnrin ìrẹ́ mùsùlùmí alákùnrin anna kitabata al-basmala aw al-ityana بها يراد به الاستعانة بالله تعالى والتبرك باسمه جل وعلا. وني وعلى ما يكوي kíkọ bismillah tàbí kí ẹ máa sọ bismillah síwájú kí ẹ tó ṣe nǹkan ìtumọ̀ rẹ̀ ń tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ so a fẹ́ jẹun a fẹ́ mumi a fẹ́ dìde a fẹ́ sùn a fẹ́ ṣe anything a rí pé a máa ń sọ bismillah àwọn sọ bismillah lọ́pọ̀lọpọ̀ bí àwọn kàtà abẹ́ ṣàlàlá abẹ́rẹ̀ pẹ̀lú bismillah a fẹ́ wọ bàtà a fẹ́ bọ́ṣọ a fẹ́ wọṣọ a sọ pé bismillah kí nìkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ kí nìkan tí ó ń túmọ̀ sí bismillah tá à ń sọ yìí láwọn àyè yìí kí nìkan tó ń túmọ̀ sí. wọ́n ní in tó ń túmọ̀ sí ni al-isti'anatu billahi ta'ala ní máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala láti máa bọ́pá bọ́sẹ̀ láti máa fi rinlẹ̀ wípé a ní agbára kan láti ṣe nǹkan kan àyàfi tí Allah subhanahu wa ta'ala tó bá fi agbára wa ká. bákan náà ni máa tọrọ àlùbáríkà ni máa wá àlùbáríkà pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala ilé tí ó ga jùlọ. wọ́n ní wa ma'ana bismillah ìtumọ̀ bismillah ni pé asta'inu billah
mo ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú Allahu subhanahu wa ta'ala. mo ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú Allahu jalla wa ala. Bismillahir rahmanir rahim. Ar-Rahmanir Rahim. Ìtumọ̀ Ar-Rahmanir Rahim. Ar-Rahman ìtumọ̀ rẹ̀ ni Dhur Rahmati Al-Wasi'a. Ọba tó ní ìkẹ́ eléyìí tí ó fẹ̀ tó gbòòrò. Ìtumọ̀ Ar-Rahim òun ni Dhur Rahmati Al-Wasila ila al-Khalq. Ọba tí ìkẹ́ rẹ̀ tí ó máa ń tàn ká dé ọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀. Ọba tí ó máa ń kẹ́ àwọn ẹrú rẹ̀. Wọ́n tún wá sí pé Ar-Rahman ó ń tọ́ka sí pé Allah subhanahu wa ta'ala ó ní ìròyìn kan tí ń jẹ́ Ar-Rahma ìkẹ́. Ar-Rahim ó ń túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ọba tí máa ń kẹ́ àwọn ẹrú rẹ̀ mìíràn. Sọ bí eléyìí bó ṣe rí náà ni lẹ́yìn náà fáwọn ní muqaddimah ọ̀rọ̀ ìtẹ̀síwájú. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Kí ni ìtumọ̀ alhamdulillah? الحمد لله تمرني التعبد بالثناء على الله تعالى بأسمائه الحسنى وصفاته وأفعاله مما جصف الله سبحانه وتعالى مما جصف pẹ̀lú mímá ṣe ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ àti àwọn iṣẹ́ rẹ̀. So à ń fẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala, à ń fi ọpẹ́ fún Allahu jalla wa ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn orúkọ rẹ̀ eléyìí tí ó dáa jùlọ àti àwọn ìròyìn rẹ̀. Alhamdulillahi rabbil alamin. Rabbil alamin òun ni ọba gbogbo àgbáńláyé, khaliqihim wa mudabbiri amrihim. Allah subhanahu wa ta'ala ọba tí ó dá wọn tí ó sì ń darí àlámọ̀rí wọn. So à ń ṣe ẹ̀yìn fún Allahu yìí, ọba tí òun ló dá gbogbo àgbáńláyé pátápátá. Gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala alamu ni wọ́n máa ń pè. Gbogbo wa pátá, gbogbo nǹkan tó wà pátá yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àwọn ni wọ́n pè ní al-alamun. So Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó wá dá al-alamun yìí, òun lọ́ba tó sì ń ṣe kíni, tó ń mójútó wọn, tó ń rè wọn, tó ń rè gbogbo wa. أفواني والابتداء بالحمد لله سنة واظب عليها النبي صلى الله عليه وسلم حياته كلها. ونمي مع بيره pẹ̀lú alhamdulillah ni sunna kan ni tí Ànábì sallallahu alayhi wa sallam tí máa ń ṣe ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ẹ̀mí rẹ̀, gbogbo àsìkò tó fi ṣẹ̀mí náà ló jẹ́ pé a máa ṣe kíni, a máa ṣe sunna yìí lọ́pọ̀lọpọ̀, kò í fi kalẹ̀. wọ́n ní wallahu ta'ala yuhibbu an yuhmada wa yuthna alayhi. Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ sí kéèyàn máa yí, kéèyàn máa ṣọpẹ́ fún, kéèyàn máa ṣe ẹ̀yìn fún. wọ́n ní fa'ala al-muslimi al-istikthaaru min dhalik. ó dọ̀ràn lórí mùsùlùmí o kí a máa pọ̀ lẹ́ni tí ó máa ṣe kíni, tí ó máa yin Allah subhanahu wa ta'ala, tá máa sọ pé alhamdulillah alhamdulillah alhamdulillah. lẹ́yìn afáwa ní alhamdulillahi rabbil alamin wal aaqibatu lil muttaqin. wal aaqibatu lil muttaqin. So ìgbẹ̀yìn alámàrí ni ìgbẹ̀yìn rere. Al-aqibatu fi dunya, ìgbẹ̀yìn rere ní ilé ayé ń bì, òun náà ní kí ni bit-tamkin min al-khayr. òun kí Allah subhanahu wa ta'ala kí ó fi kó ṣe nírọ̀rùn fún yàn láti máa rí oore ṣe. Wat-tamkin fil ard, kó sì fún yàn ní ìgbàláyè ní orílẹ̀, pé yóò makana yàn lórílẹ̀, èèyàn lè máa ṣe ẹ̀sìn dáadáa, èèyàn lè máa rí ayé lò ní ìrọ̀rùn. So al-aqiba náà yẹ dé, al-aqiba ìgbẹ̀yìn rere yìí tí àwọn mùmínì náà ní ṣe. wọ́n ní wal-aqibatu fil akhirah. So ìgbẹ̀yìn rere tí àfà tí wọ́n ń sọ pé táwọn olùgbàgbọ́ òdodo, táwọn olùpáyà Allah subhanahu wa ta'ala iná ní jẹ́ yìí. So fil akhirah tó bá di al-qiyamah, ìtumọ̀ al-aqiba ní al-qiyamah òun ni pé bilfawzi biljanna, òun ni kíyàn rí aljanna, kí Allah subhanahu wa ta'ala
kó jẹ́ kéèyàn ó jèrè kéèyàn ó kó fìyàn sínú àlùjánnà rẹ̀. So eléyìí àákíbà ìgbẹ̀yìn rere náà lélẹ̀. Ìgbẹ̀yìn rere ní ayé òun ni kí èèyàn ó kéèyàn ó rẹ́sẹ̀ fi múlẹ̀ dáadáa ní ilé ayé ń bì. Kí Allah subhanahu wa ta'ala kó fi àyè gbà yàn lórílẹ̀ láti lè máa ṣe ẹ̀sìn dáadáa gẹ́gẹ́ bí ètò àti bó ṣe yẹ láì ní ìdí ìdíwọ́. So al-aqiba ní al-qiyamah wa ni pé kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí èèyàn wọ al-janna. Afáwa ní wal-aqiba yìí ti àwọn olùpáyọ̀ Allah subhanahu wa ta'ala iná ni iná ni iná ni ṣe. Wọ́n ní wa kilahuma afáni wa kilahuma mimma wa'ada Allahu ta'ala bihi ahla at-taqwa. Méjèèjì ní nínú àwọn kan tí Allah subhanahu wa ta'ala tí ó fi tó ṣe ládéhùn fún àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ tó àbí tí wọ́n ń páyà Allah subhanahu wa ta'ala náà. So fífún wọn ní ìgbàláyè lórílẹ̀, bákan náà mímú wọn wọ aljanna, mímú wọn wọ aljanna nínú àwọn kan tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní àdéhùn fún àwọn mùmínì iná ni. Allah subhanahu wa ta'ala nù suratul A'raf aya 128 ó ń sọ lórí ahọ́n Ànábì Musa wípé qala Musa li qawmihi ista'inu billahi wasbiru. Ànábì Musa ń sọ fún àwọn ìjọ rẹ̀ pé ẹ wá ìrànlọ́wọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala, ẹ yìí ṣe sùúrù. Innal arda lillah, lẹ́dájú ilẹ̀ yìí, ilẹ̀ tàrí tí Allah subhanahu wa ta'ala ní ṣe yurithuha man yasha'u min ibadihi, a máa jẹ́ kí a máa gbé fún ẹni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀. Ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá wù ní máa ń jẹ́ kó jogún ilẹ̀ yìí. Ṣùgbọ́n wal aqibatu lil muttaqin, ìgbẹ̀yìn rere wá ní tí àwọn al-muttaqun náà ló ń ṣe, tí àwọn olùpáyà Allah subhanahu wa ta'ala náà ní ṣe. Yàní pé àwọn tí Allah subhanahu wa ta'ala tí ó gbà láyè tí ó jẹ́ kí wọ́n rí nǹkan yìí, kí wọ́n rí dáadáa lé ayé àti ní al-qiyamah, òun náà ni àwọn olùpáyà Allah subhanahu wa ta'ala. Lẹ́yìn náà nù áyà mi nù súrà mi, súratu Taha, Allah subhanahu wa ta'ala ni wa'mur ahlaka bis-salati wastabir 'alayha. Máa pa ará ilé rẹ̀ láṣẹ kó sì máa ṣe sùúrù lórí rẹ̀. Máa pa ìyàwó rẹ̀, máa pa láṣẹ wípé kó máa ṣe salat kó sì máa ṣe sùúrù fún. La nas'aluka rizqa. Allah subhanahu wa ta'ala ni àtọrọ arísìkí kan lọ́dọ̀ rẹ̀, àtọrọ arísìkí kan lọ́dọ̀ rẹ̀. Nahnu narzuquk, àwa làárọ̀ ẹ lọ́rọ̀, àwa ni àárọ̀ lọ́rọ̀. Wal aqibatu lit-taqwa, àákíbà wá ní ìgbẹ̀yìn rere tí ìpayà Allah subhanahu wa ta'ala iná ní ṣe. Ẹ̀pẹ́ tó bá ní ìgbẹ̀yìn rere, àwọn tí ó bá jẹ́ onípayà Allah subhanahu wa ta'ala tí wọ́n ni ó jẹ́. Kò sí fún àwọn oníbàjẹ́, kò sí fún àwọn oníjàndùkú, kò sí fún àwọn tí wọ́n balẹ̀ jẹ́. Àwọn tí wọ́n padà jogún ilẹ̀ yìí, àwọn làwọn tó bá páyà Allah subhanahu wa ta'ala. Àwọn tí wọ́n tó wá rí aljanna Allah subhanahu wa ta'ala, àwọn náà làwọn tó bá páyà Allahu jalla wa ala. Lẹ́nà inú suratul Qasas aya 83, Allah subhanahu wa ta'ala ni tilka ad-darul akhiratu naj'aluha lilladhina la yuriduna 'uluwwan fil ardi wala fasada wal 'aqibatu lil muttaqin. Allah subhanahu wa ta'ala ni ad-darul akhirah nìyẹn, ibùdé sí gbẹ̀yìn náà nìyẹn aljanna, ọgbà ìdẹ̀ra. Òun là ń júwe fún yíyan, là ń sọ̀rọ̀ nípa rẹ̀ fún yíyan. Tọ́ṣẹ́ rí ọgbà ìdẹ̀ra yìí, aljanna yìí, naj'aluha lilladhina la yuriduna 'uluwwan fil ardi wala fasada. Àwọn tí wọ́n jogún rẹ̀ tí wọ́n máa ní, òun làwọn àwọn tí wọ́n wọnú rẹ̀, òun làwọn tó yẹ pé wọn kì í ṣe àgbẹ̀rùgbọ́n rí lórílẹ̀. Wọn kì í ṣe pé àwa ni wọn kì í ṣe lórílẹ̀. Wọn sì kì í ba ilẹ̀ jẹ́. Wọn kì í ṣe al-mufsiduna fil ard.
wọn sínú àwọn tó máa ń balẹ̀ jẹ́ wal aqibatu lil muttaqin tẹwárí al aqiba ìgbẹ̀yìn rẹ̀ ní ti àwọn olùgbàgbọ́ òdodo iná ni. So eléyìí bí ó ṣe rí náà eléyìí àfáàní wal aqibatu lil muttaqin ìgbẹ̀yìn rere ìgbẹ̀yìn tó dáa tí àwọn al-muttaqun iná ní ṣe. Aljanna tí àwọn al-muttaqun ní ṣe. Bákan náà gbígbani láyè lórílẹ̀, fífúnni níyọ̀ǹda lórílẹ̀ láti jogún ilẹ̀ tí àwọn al-muttaqun iná ní ṣe. Àwọn ni wọ́n jogún ilẹ̀, àwọn náà ni wọ́n sì wọ aljanna. lẹ́yìn náà afáwání wakilahuma mimma wa'ada Allahu ta'ala bihi ahla taqwa méjèèjì yìí ìyẹn gbígbaniláyè lórílẹ̀ àti mímú ni wà aljanna nínú àwọn kan tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe àdéhùn fún àwọn tí wọ́n bá páyà Allah subhanahu wa ta'ala. wọ́n ní wal muttaqi ẹwárí olùpáyà Allah subhanahu wa ta'ala tani tó ń jẹ́ olùpáyà Allah subhanahu wa ta'ala هو المؤمن الصالح المصلح wọ́n ní mùmíní tó bá dá tó tún wá máa ń tún nǹkan ṣe ó dá fúnra lára rẹ̀ ó tún wá máa ń wá bí ogun nǹkan náà ṣe dá bí ó ṣe máa ṣe àtúnṣe tó eléyìí òun náà ní al-muttaqi. wọ́n ní pé wa sallallahu wa sallama ala abdihi wa rasulihi nabiyyina Muhammad وعلى آله وأصحابه أجمعين. So wọ́n ṣe àsàlátù wọ́n tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí ó ṣe àsàlátù fún ẹrú rẹ̀ ànábì rẹ̀ òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ànábì wa tí ṣe ànábì wa Muhammad wa ala alihi wa ashabihi ajma'in àti àwọn ará lè rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ ní àpapọ̀. kí ni ìtumọ̀ pé sallallahu tó wáyé kí Allah subhanahu wa ta'ala ó ṣe àsàlátù? àfáàní as-salatu min Allahi ala ibadihi tó wáyé kí Allah subhanahu wa ta'ala ó ń ṣe àsàlátù fún àwọn ẹrú rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní ath-thana'u alayhim war-rahmatu lahum mímá yìn wọ́n. So gẹ́gẹ́ bí Abul Aliya rahimahullahu ta'ala wáyé sọ pé salatullahi هنا صلاة الله على نبيه هنا الثناء عليه في الملأ الأعلى مما يا نبي مما دارك نبي لا يا ملائكة مما شيء يفون النبي صلى الله عليه وسلم لا يا الملائكة ثم قال الله سبحانه وتعالى أنشأ صلاة فون النبي لليه سبحانه والرحمة لهم مما كوا فنقول الله سبحانه وتعالى أنشأ الصلاة فون وأروره ẹni pé ó yìn wọ́n láàrin àwọn màláíkà rẹ̀ ó sì tún kẹ́ wọn. So lẹ́yìn náà fáwa ní wa ala alihi àti àwọn áàlù rẹ̀ àwọn ní áàlù nàbí àfáà ní hum atba'uhu òun làwọn tí wọ́n bá tẹ̀lé tó wáyé pé áàlù nàbí òun náà ni àwọn tí wọ́n bá tẹ̀lé ànábì sallallahu alayhi wa ala alihi wa sallama lórí ẹ̀sìn rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀. waqil àwọn kan sọ pé banu hashim mimman mata ala al-islam òun ni àwọn ọmọ hashim nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn tó bá kú lórí islam nínú wa sọ àwọn eléyìí àwọn ni alu nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. àwọn ni wa ala alihi wa ashabihi. So alu yìí kẹ́límà alu yìí ó bá gbóhùn ní kanú wa ala alihi wa sallam lápẹjọ́ yìí tàbí wa ala alihi lásán ó ti kó àwọn sàhábà náà sí gbogbo àwọn tó bá tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa sallam iná ni ó kó sínú. wọ́n sọ wá sọ pé wa ala alihi wa ashabihi. So wa ala alihi aluhu yóò máa bá àwọn ará alẹ́ nabi sallallahu alayhi wa sallam àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú àwọn ará alẹ́ nabi sallallahu alayhi wa sallam nínú àwọn banu hashim àwọn ló ń bá wí. So ashabihi náà jẹ́ pé kí ni أصحاب النبي صلى الله عليه وسلم وهني كل من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على ذلك. gbogbo ẹni tí ó bá pàdé ànábì sallallahu alayhi wa sallam
ó pàdé ànábì sallallahu alayhi wa sallam tó sì nígbàgbọ́ sí tó sì kú lórí nígbàgbọ́ sí ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn tó ń pè ní alu nabiyyi sallallahu alayhi wa ala alihi wa sallama iná ní eléyìí so alu nabi wọn làwọn tó bá nígbàgbọ́ sí àwọn tó bá pàdé ànábì àbí ashabu nabiyyi sallallahu alayhi wa sallam wọn làwọn tó pàdé rẹ̀ kì í jẹun tó bá rí lásán ó ń bẹ náà àwọn èèyàn tí wọ́n rí ànábì sálọ ó ń bẹ náà àwọn sàhábà ànábì àwọn tẹ́ pé wọ́n rí látara tí wọ́n fọ́rọ́jú tòtòrò ẹ̀lẹ́ tẹ́ pé ó bá ànábì wà ó wà papọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kódà pé wákàtí kan péré iná ni wọ́n fi jọ wà pọ̀ kódà pé ìṣẹ́jú kan ni wọ́n fi jọ wà papọ̀ àbí ló fi rí ànábì sallallahu alaihi wasallam so irọ́ níbẹ̀ sàábẹ́ yìí náà ni so inú àwọn ashabu nàbí sallallahu alaihi wasallam ló wà pẹ̀lú májẹ̀mú pé kẹ́niyàn kó kú lórí ìmánìyàn كان يقول لي إيمانيا سبيل لا أدرس بإذن الله عز وجل والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته